ẹ̀yin èèyàn mi ẹ̀lẹ́ ẹ tún rí mi bí àtúwá pé gbọ́n lónìí ni ṣé ẹ gbàgbé òwe àti ìṣẹ̀dálẹ̀ wọn tá à ń bá bọ̀ ẹ ti gbọ́ òwe yìí rí toró dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ ọ́. Aróbafín òun ni kí ni Aróbafín Lo bá pa àbí mo mọ̀ pé ẹ ti gbọ́ yẹn rí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti gbọ́, kódà àwọn mọ̀jẹ̀sí gan ó ti gbọ́ rí. A gbọ́ pé nígbà tí ìjà yìí fọ́ tí ọwọ́ Ògúnmọ́lá ẹ má gbàgbé Basọ̀run Ògúnmọ́lá òun àti Ìjàyè wọn ọ̀rẹ́. Nígbà tí ìjà yìí wá fọ́ tí ọwọ́ Basọ̀run Ògúnmọ́lá tẹ arákùnrin òyìnbó kan tí à ń porúkọ rẹ̀ ní Edward Nọ́fà, ó wá mú un, ó sọ ọ́ di ẹrú, ó ní kó wá máa tọ́jú àwọn adìyẹ òun bí ò bá lè kọlẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn dúdú aláwọ̀ dúdú bíi tíà. Ṣé n tó wí ń yé yín pé ó sá lè tọ́jú adìẹ bọ́ ò bá lè kọbè. Nígbà náà ni àlùfáà yìí ń dára, ó wá ní Ògúnmọ́lá, Basọ̀run Ògúnmọ́lá pé kó dákun kó ta Edward Nọ́fà fún òun. Ògúnmọ́lá wá ní ó dáa, kò sí ìyọnu, ẹ lọ mú igba pọ́ùn wá. Igba pọ́ùn nígbà náà ó dàbí ká ní 200 pounds. Sọyẹ yín báwọn 200 igba ní jẹ́ 200 àbí bò láti pè náà 200 pounds ni wọ́n ń pè ní igba pọ́ùn nígbà náà. Kò wá tán síbẹ̀ ó ní kí wọ́n lọ mú igba àgbá ẹtù. Tẹ́ ẹ mọ̀ tí ń jẹ́ ẹtù ni wọ́n fi ń ki ìbọn sakabula. Àdàmọ̀ ni wọ́n ń pè bọ́n. Ọ̀rọ̀ ń bọ̀ lórí àdàmọ̀ ní ìbọn sakabula, ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ó ní kí wọ́n lọ mú igba pọ́ùn, igba àgbá ẹtù àti igba ìbọn wá. Gbogbo ohun tó kà sílẹ̀ yìí ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ pé kò sí ohun tó lè tí agbára àwọn òjíṣẹ́ Ọlọ́run lè ká. Ẹ má gbàgbé pé àlùfáà yìí ń dára òjíṣẹ́ Ọlọ́run ní ipá rẹ̀ ò lè ká gbogbo tó Ògúnmọ́lá kà lẹ̀. Nígbà náà ni àlùfáà yìí ń dára wá tọ Balógun Ìbíkúnlé, Àìjẹ́ńkù, Àbáyọ̀mí àti àwọn ẹlòmíràn lọ pé kí wọ́n bá Ògúnmọ́lá sọ̀rọ̀ wípé kó yọ̀ǹda Edward Nọ́fà fún àwọn. Nígbà yìí ni Ògúnmọ́lá wá kúkú fárígá pátápátá pé ó dá òun ò tá mọ́ adìẹ òun ni ó mọ̀ tọ́jú, nítorí pé kí ni àwọn òyìnbó yìí ti pa ènìyàn púpọ̀ nígbà tí wọ́n ń gbèjà ará Ìjàyè. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀gbẹ́ni Forgan àti Pettiford ni ó ran ará Ìjàyè lọ́wọ́ nínú ogun náà, ṣùgbọ́n Ògúnmọ́lá fẹ́ gbẹ̀san lára òyìnbó yìí ló fi mú un mọ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ pé kó máa tọ́jú adìyẹ òun. Nígbà yìí ni àlùfáà yìí ń dára wá tọ̀ Aláàfin Ọ̀yọ́ lọ. Nígbà yìí ni Aláàfin wá ránṣẹ́ sí Ògúnmọ́lá, ó kọ̀wé ránṣẹ́ pé kó fi ọkùnrin náà sílẹ̀ láì gba nǹkan kan níbẹ̀ rárá. Ó sì ṣe bẹ́ẹ̀. Ògúnmọ́lá fi Edward Nọ́fà sílẹ̀, ó yọ̀ǹda rẹ̀ fún àwọn àlùfáà láì gba nǹkan kan bẹ́ẹ̀. Nígbà yìí ni àwọn ọ̀rẹ́ rẹ̀ wá lọ bá a pé gbogbo inú ará Ìbàdàn ò dùn sí ọ fún ìtòsí yìí, pé bí ìgbà pé o kàn dójú tì àwọn ni.
nítorí pé kí ni gbogbo wọn ló bẹ̀ ọ́ lórí ọ̀rọ̀ yìí o sì fárígá ò gbọ́. Ó ṣe wá jẹ́ pé ńgbà t'Aláàfin kọ̀wé ránṣẹ́ sí ọ ló tó yọ̀ǹda nọ́fà fún àwọn àlùfáà Ìndárà. Nígbà yìí l'Ògúnmọ́lá wá dá wọn lóhùn pé Gáà tó yájú sọ́ba níjòóní kí ló gbẹ̀yìn rẹ̀? Kí wọ́n tó dá a lóhùn ó tún fìmíì lé e. Ó ní Àfọ̀njá àti Kùrùnmí pàápàá kí ló gbẹ̀yìn wọn? Wọ́n wá dá a lóhùn wọ́n ní ìparun ni. Ó ní sẹ́yìn náà ti wá rí. Tó bá rí bẹ́ẹ̀ ẹ mọ́ tì mí lu ọba. Ọba ba lórí ohun gbogbo. Ó tún wá fi lé e. Ó ní ẹ má gbàgbé pé Ìbàdàn ti gbìyànjú láti ṣẹ́gun Ìjàyè tipẹ́tipẹ́. Tápá àwọn ọ̀ká Ìjàyè. Àfi nígbà tí Aláàfin ṣígun 42 ìlú títí dé gbogbo ilẹ̀ Bàrìbá dé lápá Ìbàdàn tó ká ará Ìjàyè. Iná ti wá rí i pé ó yẹ ká ṣe bá ti ṣe kó lè bá ibi tí rí. Ẹ mọ́ tì mí lọ́ba o, Aróbafín lọ́ba pa. Èmi ò gọ̀ ń tèmi. Ọba ba lórí ohun gbogbo. Látìgbà yìí ni ọ̀rọ̀ náà ti di òwe nílẹ̀ Yorùbá wípé kí ni Aróbafín òun lọ́ba pa. Ṣé ẹ wá ti rí ṣẹ̀dálẹ̀ òwe yìí báyìí? A tún ti kọ́kan lónìí. Tẹ́ ẹ bá ní òwe tẹ́ ẹ fẹ́ ká wá ṣẹ̀dálẹ̀ rẹ̀ ẹ kọ sábẹ́ fọ́nrán òun. Kẹ̀sì sí eléyìí náà àbí báwo làwọn iléèbó ti pè é sí ààrẹ sáwọn èèyàn yín kó ń kálukú kan mọ́. Àpégbọ́n ni àìpégọ̀. Ó ti dọjọ́ mi ẹ̀ rí mi láìpẹ́ ẹ̀yin ní mo bá ẹ̀yin lẹ́mọ̀ rí. Ó dàbọ̀.